Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe máa ń mọ̀ọ́ká ara wa àti bí a ṣe máa ń da pressure bora wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwa ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe máa ń mọ̀ọ́ká ara wa àti bí a ṣe máa ń da pressure bora wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ ká ní orílẹ̀-èdè tó dáa, ìyẹn Nàìjíríà àti orílẹ̀-èdè Yorùbá. But tí a bá ń wo bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe máa ń hùwà, individualism wa pé we want to be at the top, we want to be number one. Kíní pressure ni ó ti pọ̀ jù láwùjọ wa. Ibi tí irú nǹkan báyìí bá dẹ̀ ti ń ṣẹlẹ̀, ó máa nira díẹ̀ kí ìtẹ̀síwájú kó tún lè bá irúfẹ́ orílẹ̀-èdè àbí ẹ̀yà bẹ́ẹ̀. Ẹ bá wò ní secondary school, kódà gbogbo wa fẹ́ gbà tá a wà ní junior secondary school, gbogbo wa fẹ́ DSS3, SS2 láti lè jẹ́ senior tó dá máa wọ long sleeve. A fẹ́ punish àwọn junior wa. So kò ń ṣe pé ibẹ̀ ní gbogbo wọn ìwà tá à ń wù ti bẹ̀rẹ̀. Tó dẹ̀ jẹ́ ohun ìyàlẹ́nu pé di àárọ̀ ìyọ̀wọ̀n ìjọba wò tí ì rí. Nígbà tí ọmọ kékeré ẹni tó wà lẹ́sẹ̀3 highest tí ó lè wà ní ọjọ́ orí ní bí i 15, 16, 17 max or 18. Tóun náà ti ń punish akẹgbẹ́. Ibẹ̀ ni nǹkan tó ń jẹ́ ìgàba tó ti bẹ̀rẹ̀. A fẹ́ jẹ gàba. A bá kúrò ńbẹ̀, ta kúrò ní secondary school, ta bá bọ́ sínú ìlú náà, ẹ máa rí èèyàn tó máa sọ fún yàn pé ṣé o mọ ẹni tí mo jẹ́, àbó mọ̀ mí. Tí a bá wo gbọ́ wọn kíní, kò dẹ̀ ń ṣe ẹjọ́ wa tí ò bá ń ṣe àwọn ìjọba tí a ní àti àwọn tí wọ́n gbé agbára fún àwọn ìjọba, àwọn capitalism ní gbogbo lifestyle tá ń lò. Nǹkan tó àwọn capitalist, àwọn òyìnbó náà nǹkan tó fi lẹ́yìn, à ń compete láàrin ara wa ni. Kí ló mú mi máa sọ̀rọ̀ pé bá ṣe máa ń mọ̀ọ́ká àti tá ṣe máa ń da pressure bora wa yìí ni pé àwọn fíìmù tí Fẹ́mi Adébáyọ̀ tó ṣe, èsì táwọn èèyàn ń fọ̀, oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń fọ̀, ibẹ̀ ni mo ti rí àwọn kọ̀ọ̀kan tí mo fi sọ pé máa sọ̀rọ̀ yìí. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká mọ̀ wípé ìgbà nìkan máa ń wà, nǹkan máa ń lọ ni. Tí a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ pé bí ó dé sọ́dọ̀ èèyàn kan, èyí tó yẹ ẹ jẹ́ ká kàn nífẹ̀ẹ́ àbí ká kàn enjoy moment tẹ́ni yìí ń ṣe lọ́wọ́. Ẹ má jẹ́ kí a máa gbé pressure lera wa lórí. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ most of the time láàárín àwọn celebrity wa àti individual, tí ẹ bá rí competition là ń ṣe. Àwọn òyìnbó ni àwọn ni capitalist. Àwọn ló jẹ́ ká understand àwọn kíní, àwọn ló set ẹ̀ fún wa. Lọ́dọ̀ tiwa, always better than èèyàn kan ni. A máa ń sọ pé gbogbo wa la believe pé a dájú ra wa lọ. Mo better, wo better mi. Problem tá máa ń ní lélẹ̀ àbí ohun tó máa ń jẹ́ ìṣòro ìdojúkọ fún wa rẹ̀. Nígbà tí a wà ní school, bàbá àbí màmá ó máa sọ fọ́mọ kó gbé first, kó gbé second. It has to be first and second. A ní rò pé a ní kọ́mọ mi ṣáti lè kọ́ kó lè kà kó ní understanding. Kí n rò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo wa láti ẹ̀rì sí kíní, àbí tó bá fẹ́ parọ́. Ọmọ tó mọ̀wé, tọ́mọ ẹ̀gbọ́n bá mọ̀wé, tó lè kọ́, tó lè ṣe everything, tó yẹ pé gbogbo nǹkan tó fẹ́ kó ṣe nílé ní homework kò ń ṣe. Tó bá wá tí result bá dé, tó bá ṣe exam, tó bá gbé 10, tó gbé 20, yálà wọ́n ṣòjóró fún ni, yálà bí àwọn tó wà ní school náà tún mọ̀wé gan ni, kò sóòbí tó máa embrace. And that is capitalism. Nǹkan tó gbé sí wa lórí nìyẹn. So láàárín àwọn òyìnbó àbí láàárín àwọn èèyàn tí tó great, tẹ́ bá wo company, ẹ ní ever gbọ́ tí ẹni tó jẹ́ ẹni tó ní company àbí board tó máa sọ pé
best on ní bára wọn compete, rather wọn máa sọ pé this is an organization, we need to work hand in hand, we need to cooperate. Nǹkan tó yìnbó máa sọ ní but lọ́dọ̀ tí wọ́n jẹ́ ká rí wípé wojú ẹ̀rì tí mo wọ̀, wá gbó tí mo wọ̀, wo bèbè gbogbo ohun tó bá ń lọ party àbí tó bá ń ṣe wọn lọ party nítorí pé for pé ọfẹ́ fi relax bí rówó ara mọ́tò àkọ́lé for okay I just need it, but nítorí a fẹ́ mock ẹlòmíì, a fẹ́ da pressure bo ẹlòmíì 90% nǹkan tá a máa ń ṣe lélẹ̀ wọn believe pa lè náwó ń sìn pé kéèyàn kan wà look simple. Ẹni tó bá wà look simple máa ní bí a kò lówó tó ni. Téèyàn ò bá lówó, téèyàn bá ń sọ̀rọ̀ yìí, wọ́n á ní pé poverty ló ń dà láàmú. Ẹni tó bá lówó, wọ́n á ní wípé ìgbéraga ló ń jẹ́ kó máa hùwà àbí nítorí ó ti yó ló fi ń sọ̀rọ̀ báyìí. We just have to compete. System wa yẹn, I understand pé kíní yẹn gbogbo wa tẹ̀rì síbẹ̀. Gbogbo wa tẹ̀rì síbẹ̀. Ẹ wo fíìmù Adébáyọ̀ 7 Door tó ṣe. Review àwọn èèyàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ń compete nísìnyí. Bàtà bá rí nǹkan ẹlòmíì sọ̀rọ̀ tó sọ̀rọ̀ dáadáa pa fíìmù yẹn nice, storyline yẹn kankan. But ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn, personality àwọn èèyàn ló ń treat. Afẹ́mi Ọdúnládé Adékọ́lá, Fúnkẹ́ Akíndélé, lágbájá báyìí wọ́n láti lọ wo Lateef Adédìméjì, wọ́n láti lọ wo storyline yẹn ni kó wo storyline táwọn kò dáa, wọ́n láti ṣe nǹkan báyìí, wọ́n láti must we have to say this? It's like I understand wípé rather tá a máa fi treat individualism àbí pé èèyàn kan better èèyàn kan báyìí, a ní láti understand pé era nìkan an area of specialization wa tí ẹni ilé good nínú acting kó má náà wọ̀nyí tó máa kọ good script fún òun lè má good nínú script, and no matter what èèyàn kan ló máa jáde ẹni tó máa kọ́kọ́ hit àwọn sinimá àwọn Netflix. Fúnkẹ́ Akíndélé ní Yorùbá sector, Gabriel Afọláyan at least has time to be corrected. At least àwọn tí mo kọ́kọ́ mọ̀ pé Fúnkẹ́ Akíndélé kúrò nínú Yorùbá kínní ó bẹ̀rẹ̀ sí ṣe English kínní Jennifer yẹn hit ọmọ ghetto or so. Kúnlé Afọláyan. But now Fẹ́mi Adébáyọ̀ náà join. To God be the glory. Ọlọ́run gbà fún ẹni wọ́n ṣe àwọn nǹkan tó hit. Nọ́mbà wọn ètò kí ni wọ́n ti àkọ́kọ́ dùn pé àwa Yorùbá, àwa Nàìjíríà, a bẹ̀rẹ̀ sí tó ká ṣẹlẹ̀ competition and rivalry láti bẹ̀rẹ̀ tí mú bọ ẹnu sìn. A máa da pressure lera àwọn lórí gbogbo ìjà tó máa ń ṣẹlẹ̀ very very unnecessary la máa ń create. Ẹ má ṣe mí gbọ́. Àwọn ẹni celebrity ni wọ́n. Èèyàn lè criticize wọn. So a ní láti mọ ìyàtọ̀ tó wà nínú mockery and criticism. Kéèyàn máa yẹ̀yẹ́ èèyàn, kéèyàn máa ṣe yẹ̀gẹ̀dẹ̀ èèyàn, kéèyàn máa yẹ̀yẹ́ èèyàn ní mockery. Critics ni kéèyàn fẹ́ bring point nínú nǹkan téèyàn ṣe pé ẹni yà ó ṣe kíní dáadáa tó àbí tó bá fi báyìí kún àná wọn film critics pé tó bá ṣe báyìí àbí ó ṣe nǹkan báyìí bíbí kò dáa tó, èèyàn lè criticize láti lè better iṣẹ́ nìyẹn àbí láti lè enhance mind wọn fún àwọn tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ àbí kéèyàn correct wọn pé ọkọ̀ bí a sọ ìtàn ìlú àbí ìtàn yẹn pé eléyìí ò rí báyìí àbí ṣe enough investigation. Èèyàn lè criticize. Critics, it comes with every iṣẹ́, but mockery ni most of the time. Because ẹni ṣe fún àwọn oní movie, àwọn musician, àwọn Davido, àwọn àti gbogbo àwọn tó jẹ́ àwọn hip hop yẹn,
gbogbo wọn kìíní a máa mock, a máa fẹ́ tẹ́ńbẹ́lú ẹni tó bá ti ń lọ sókè tí mo dẹ̀ rí nǹkan tí à ń gbà, because kìíní it's circle, it goes round. Tí ọmọ ọlọ́mọ èèyàn bá ń lọ sókè tá a bá lè support, ẹ má jẹ́ ká fẹnujá wọn wálẹ̀. Ẹni tí Fẹ́mi Adébáyọ̀ tó ń ṣe movie sìn tí gbogbo èèyàn ń sọ, ó normal pé nìyí ó wà ní prime ẹ̀, tẹ́ni wà ní prime ẹ̀, ó normal. The likes of Chike, Chidi Chikere also, the likes of Baba Tade Ogidan, the likes of Baba Tunde Kelani, nígbà tí wọ́n lò gbà era kan nìyẹn. Ó ti tún kan another era, kíní transition, ó máa lọ, ó máa kọ̀yàn kan ni. Kò possible pé bí a torí àwọn Jennifer, àwọn Kúnlé Afọláyan wọ́n wọ sinimá, so ẹlòmíì ò lè before them àbí wọ Netflix. Ìyẹn ò mean pé ẹlòmíì ò ní jáde kó wá kọ script tó máa better wọn. Èèyàn ṣáájú èèyàn bẹ̀rẹ̀ nǹkan kan doesn't mean pé tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe ṣe nìyẹn. Ọmọ táwa gan ṣe ń bí náà à ń gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kó ṣoríire. Definitely àwọn kan máa pack out, àwọn kan máa lùgbà wọn tán. Rave of the moment, àwọn kan máa kúrò, àwọn kan ló ń jẹ́ rave of the moment tó ń reign lọ́wọ́ báyìí. Ó dẹ̀ máa kàn wọ́n, ó máa somehow some way ìgbà wọn máa lọ ní ẹlòmíì náà fi máa jáde. So ẹni tó bá wà lọ yẹn tí a ò bá mọ̀ pé tá a mọ̀ bó ṣe máa embrace àbí appreciate legend, pé ó ti di legend, àbọ̀ wọn lọ open door nínú obìnrin sí nílẹ̀ Yorùbá fún àwọn fíìmù kìíní, irú àwọn Fúnkẹ́ Akíndélé legend ni wọ́n, the likes of them. So kọ́ ọmọ obìnrin kan wá jáde sí kó wá ṣe fíìmù kó wá bẹ́tà wọn, ó yẹ kí a kàn appreciate ọmọ tó jáde ni, kò yẹ ká fi wọ́n compete, kò yẹ ká fi compete wọn tó ti wà ń bẹ̀ yẹn. Tí ọmọkùnrin kan bá jáde sí tó bá ṣe nǹkan tó wà extraordinary, ó yẹ ká embrace ẹ̀, ká appreciate ẹ̀ ni, kò yẹ ká fi wọ́n compete. Kí ni competition yìí? A ní láti wá bí a ṣe máa minimize nǹkan tí àwọn capitalist tó gbé kalẹ̀ rí. Gbogbo èdè la máa sọ pé a kàwé, a jábọ̀, ṣé wọ́n sọ ọ̀tọ̀ education, ọ̀tọ̀ ní kéèyàn orí nǹkan. Ojú ta fi ń rí àwọn kìíní, ó funny gan, mi ò mọ̀ bí mi ṣe fẹ́ sọ, bó mo fẹ́ rọ̀ wá ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ní àkíyèsí, ẹ jẹ́ ká enjoy good time, ẹ jẹ́ ká appreciate àwọn people. Even wọ́n ṣe àwọn celebrity nìkan ni mò ń sọ, fún individual náà nílé wa, ní mọ̀lẹ́bí wa. Mo ní àwọn ẹ̀gbọ́n tó jẹ́ genius, tó jẹ́ pé everyday mo tiẹ̀ ní particular brother mi tó jẹ́ pé mo máa respect wọn. Wọ́n ṣe dandan kéèyàn jẹ́ pé èèyàn lè máa jẹ́ first, kéèyàn tó sọ pé Ọlọ́run gbàdúrà èèyàn. Wọ́n ṣe dandan kéèyàn jẹ́ the billionaire. Gbogbo wa náà at least tá bá ti ń ṣe dáadáa ní àyè tọ́lọ́run bá pín oníkálukú wa sí, ojú ọ̀run tó yẹ fò láì fapá kanra. Ẹ jẹ́ ká náà kíyèsí, ẹ jẹ́ ká appreciate ara wa. A lè máa sọ pé a fẹ́ ìlú tó dà, society tó dà, tí a dẹ̀ leaders, a live life yẹn, àbí a live nǹkan tí à ń béèrè fún. A ní láti ṣe, kò lè jábọ́ látòjú ọ̀run. Àwọn ìwà yìí, gbogbo nǹkan tó dà kò lè, àwa tọ́lọ́run dá àwọ̀ èèyàn yìí náà la máa ṣe. Àwọ̀ èèyàn tọ́lọ́run dá yìí náà la máa ṣe. Mo fẹ́ rọ̀ wá ni, ẹ má jẹ́ ká máa da pressure lera wa lórí, ẹ dẹ̀ má jẹ́ ká máa mock ara wa. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi, Ìjọ Ọmọlúàbí, lórí Facebook, YouTube, Instagram àti TikTok. Ẹ ṣé.